ọ̀fẹ́ pàfà rẹ̀ ṣé wọ́n lọ fẹ́ gbà bí wọ́n kọ́ èyàn fẹ́ gbọ́ nísìnyí wọn láwọn fẹ́ parí ìjàwó ṣe parí tó fàyè lẹ̀ fún un. Amẹ́ríkà ní tẹ́rọ́rìsì pílánì táwọn yòókù tún pílánì òní Trump gbé jáde àwọn afá mi ti jẹ afá rẹ̀ wo méjì ní ń já èyí bẹ́ẹ̀ bá sí ọlọ́run láàfin ìjìyà tá lọ́lọ́sẹ̀ wọn wọ́n bínú lágbájá kí ní ń bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n bínú iná fi bínú rẹ̀ ó lé ní méjì ní tí ọ̀gá kéwú tó afá rẹ̀ wọ́n àkọ́mà tó ní tábàgbàdì tí ń sọ ìyàtẹ́gùn gbé ìkọ̀ ní kéwú ọdún mẹ́wàá kí ní mẹ́wàá tó fi bínú ọkùnrin nígbà tí wọ́n pa ìbílẹ̀ ẹ̀kẹsẹ̀ ni wọ́n yan ọmọ rẹ̀ ẹ̀sùn eléri tí wọ́n pa ní sítorí tiwa táyì ọmọ rẹ̀ á ní sóyè ní bàbá rẹ̀ ni ẹ̀sùn bẹ́ẹ̀ ti fẹ́ sọ fáìfù tẹ́ bá dáni tó jẹ́sí fún sábà tí tọ́ bá kọ́lé ẹlẹ́ni bẹ́ẹ̀ ló kiri ẹ̀kẹ́ gbé ni ìrọ́lọ́gbà ló ṣe lórí kọ́lé ẹ̀yin ọmọ Nàìjíríà lé ní ta ló lè fẹ́mi rẹ̀ kalẹ̀ fún Nàìjíríà kò sí àtẹ̀mítì bá yín sọ̀rọ̀ yìí ẹ̀wù ìlànà wọn làwọn bọ́ọ̀bù yẹn dájú kiri kan ọmọ ìlú 33 million people lọ́mọ ìlú ọwọ́ àdìkú ra ọjọ́ síbẹ̀ pé etí ibi tí Amẹ́ríkà fẹ́ bọ́ọ̀bù ní bọ́ọ̀bù gbogbo àwọn náà mọ́ ìjọ tí Amẹ́ríkà ti sọ pé terrorist tó gbé ní lágbáwá terrorist tó gbé ní àfa tó bá ní àmásà dìníyà tó bá ní ìbò náírà ẹ̀sìn ìtawọ̀ Europe ó bìrì ọ̀rọ̀ ni pé terrorist ni ọ táwa ní terrorist ní sí ṣé gbogbo ayé ti gbà pé Amẹ́ríkà ní terrorist Amẹ́ríkà ló pa Iraq jẹ́ wọ́n gbàdúrà ní Iraq tó mọ Amẹ́ríkà ní Amẹ́ríkà ló pa Saddam Hussein ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ láyé ẹ̀sùn ẹ̀sẹ̀ tí Saddam Hussein ṣe ọ̀nà bí ọba yẹyẹ ẹ̀wọ̀ Libya tí a bá ti Nàìjíríà ní tí a bá ti dé Niger àti Niger ẹ̀ bọ̀ sí Libya mọ̀mọ́ Gaddafi mọ̀mọ́ Gaddafi báyìí ẹ̀ gbé gbogbo wa ti gbọ́ ní sílé Amẹ́ríkà ti da owó yó torí pé tóorò kankan bá ẹ̀kọ́ wò la fẹ́ kọ́ ní ogun yìí ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́ ni pé alágbára ọ̀rọ̀ agbára ló fi ọ Amẹ́ríkà lọ tẹ́ bọ̀ ọ̀tẹ̀ kọ́nà òfin àtẹ́tẹ́jì ìní nǹkan ọba ìlànà àmọ́ra ọ̀rọ̀ àrùgbé yóò di eru ni ṣé tó ọba Amẹ́ríkà ẹ̀yìn lè rò pé kò dé ìlú Amẹ́ríkà gbogbo ibi tí Amẹ́ríkà fi sọ̀rọ̀ owó ìlàjì rẹ̀ kẹ́tìbá orí gọ́ọ̀fù ilẹ̀ lágbáwá gẹ́gẹ́ bí Kuwait àwọn Kuwait yẹn Amẹ́ríkà ní bẹ́sì owó bẹ́ẹ̀ millions of dollars nígbà ní everyday Saudi Amẹ́ríkà ní ọmọ ogun bẹ́ẹ̀ millions of dollars ó ṣe náírà nígbà everyday not month Qatar ọlọ́mọogun bẹ́ẹ̀ Bahrain ọlọ́mọogun bẹ́ẹ̀ Dubai ọlọ́mọogun bẹ́ẹ̀ Oman ọlọ́mọogun bẹ́ẹ̀ àwọn oníjẹ́ sítẹ̀ tó dúró Khalij àwọn mẹ́fà ní Saudi Kuwait Iraq Qatar Oman Bahrain àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó ní ọmọ ogun bẹ́ẹ̀ tó gbé mílíọ̀nù gbogbo ilé tí ọmọ ogun bẹ́ẹ̀ ní Iran ti bọ́ọ̀bù ẹnà ọwọ́ Tel Aviv wọ́n pẹ̀lú kẹ́ni Tel Aviv ní Iran bí Israeli ti ṣe Gaza bẹ́ẹ̀ náà ní Iran náà ṣe Tel Aviv ti ní Israeli náà Gaza yẹn ìbẹ̀rẹ̀ ti bí àwọn afáàtọ̀ pọ̀jù Imam Shafi tẹ́ẹ̀mà gbọ́ ọmọ Gaza ni Yusuf Nabahani sẹ̀mí Yusuf Hamzani làwọn ọmọ ẹjọ́ wò ní àbúdá Yusuf Nabahani bí ọmọ Gaza ni ìjìnà láfíà dání tó ti ṣáájú sọ yóò Bukhari ọmọ Gaza ni Abdulgani dábùlù sí ọmọ bẹ̀rẹ̀ ni wọ́n ti wá fọ yẹ́yẹ́ tí ẹ bá dé bẹ́ẹ̀ millions of people lọ́gbọ̀ ọmọ ìlú wọn ti bá ọmọ mi kú lébi nísìnyí wọ́n kàdé gbogbo eléyìí náà tó dákẹ́ mọ́júmọ́ yìí ìkẹ́kẹ́ kó ṣe ibi lọ́pàá mẹ́wàá ṣẹlẹ̀ ẹ wá wúru agbára tí Amẹ́ríkà ní kí ló padà ṣe bọ̀ ọ̀tẹ̀ àìmọye ọmọ ogun rẹ̀ ló fi èmi wọ́n sùn fún torí pé tẹ́ bá lè oyè ẹni tọ́ọ̀pù èrò pé bàbá yẹn rí rẹ̀ pé mọ́ ó lè sọ̀rọ̀ láàárọ̀ kó tó yí padà rọ̀ ni tọ́ba lè káàárọ̀ tẹ́ ẹ̀ bá ti wò ta pélé ẹ̀ má dànù tọ́ọ̀pù ní jẹ́bẹ̀ gbogbo wọn tó wá gbọ́kànlé ó ṣe kíni ọ̀dọ́ gbogbo agbára tó gbọ́kànlé ọ̀dọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọn bá ti lágbára tó wọ́n ṣàkóso mọ̀ pé gbogbo ayé kálákòsí Congress of America táàbí bí àwọn sẹ́nitọ̀ wọn ò tẹ̀lé wọn lógun àbòsí ni wọn fún láṣẹ ìtàhádùn Europa àwọn Europe kìíní wọn ò tẹ̀lé tí wọ́n já lágbára wọ́n ní kì í sunbo ẹ̀tọ́ wọ́n bá wọ̀ kẹ́ ní NATO àwọn 33 country ní àwọn ni wọ́n já lágbára lájẹ́ lónìí tó bá fẹ́ múlù kan wọ́n sọ gbogbo ìlú rẹ̀ ni kì í sáwọn ọ̀gá tí àwọn èrò gbé káàkiri fa wọ́n sàkàbù lánàá tó wà ní mẹ́rin mẹ́fà tí wọ́n sọ èrè ìbẹ̀rù ọ̀kan tí wọ́n bá yẹ 50 ọ̀tẹ̀ ọ̀kan tó bá jáde mẹ́ tí ó dùsọ yẹ 50 India ti ṣe sọ̀rọ̀ nǹkan nísìn bọ́ọ̀bù kan yóò rìn láti ilẹ̀ India rẹ̀ yóò sì lè ṣe nǹkan Amẹ́ríkà
mọ̀ pé gbogbo ayé kí ó jà lábòsí gbogbo àwọn yóò tẹ̀lé Spain Andalusi ní Barcelona wọ́n ní kò sáàyè fún láti kọjá bí Amẹ́ríkà ti tó Amẹ́ríkà kọ́dà England tí èkó ọ̀sán Amẹ́ríkà lẹ́nu ó lówó gbé pléènì mú kalẹ̀ nígbà tó yá England ó dàpọ̀ àgbẹ̀yọ̀ kan ó lówó fẹ́ mọ́ lè mọ̀ pé bó bá ti já lábòsí tó báyìí ti lè rú kọ́ bàjẹ́ tó ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ní ìbádàlá gbogbo ayé kó já lábòsí yóò gbọ́ ẹnìkan tí ò ní sálábòsí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀yin ọmọ Nàìjíríà lé ní ta ló lè fẹ̀mí rẹ̀ kalẹ̀ fún Nàìjíríà kò sí àtẹ̀mítì bá yín sọ̀rọ̀ yìí ẹ wo Iran wọn làwọn bọ́ọ̀bù yẹn dájú kiri kan ọmọ ìlú 33 million people lọ́mọ ìlú ọwọ́ àti kóra ọjọ́ síbẹ̀ pé etí ibi tí Amẹ́ríkà fẹ́ bọ́ọ̀bù ní bọ́ọ̀bù gbogbo àwọn náà lọ àwọn ti ṣe fẹ́ kú sáwà fẹ́ràn ìlú wa ẹ̀yin ọ̀kẹ́ tó kù fún wa Nàìjíríà ló wà fẹ́ràn ìlú wa olórí ti ń darí wọ fẹ́ràn ìlú wa àwọn akẹ́dìdé nísìnyí wọ́n ní INEC ti Tinubu yẹn àbí àwọn ọ̀fẹ́ yẹn gbọ́rọ̀ yìí ni ẹ̀kọ́ tá a kò ta ló fẹ́ràn ìlú wa bàbá fẹ́ kí Nàìjíríà ó da ẹ̀kọ́ fẹ́ràn rẹ̀ àtàfẹ́rẹ́ yàrá bọ́lá bàbá ti rí dáyàrá wọ́n náà fi stadium káwàhìrà àwọn àní Cairo stadium tí wọ́n bá lu ọmọ Egyptian tí wọ́n mú ìní rẹ̀ tẹ́nìkan bá pariwo pé bọ́ọ̀sì Egypt eri gbogbo ọmọ tí gbá bọ́ọ̀lù ó sì dìde owó tó dìde wá ní ẹ pariwo Nàìjíríà fún players ọmọ Nàìjíríà ní kí ló ṣe wọn náà kú jẹ́ bẹ́ẹ̀ ẹ wá wo 13 million people ó sì fira rẹ̀ lẹ́bi ẹ̀mí àwọn ni àwọn òkú síbò àwọn sáwọn náà fẹ́ràn ìlú wa ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ni tẹ́ẹ̀rí kọ́ nínú èyí tẹ́mi ṣàjọ àṣetẹ́yẹn bá jìyà yẹn máa jọ ọ̀rọ̀ ẹ̀wò ìlànà tó fìyà jẹ láti 47 years wọ́n wá ní epo táwọn ni wọ́n máa ta international market kó tepo sí country mi yàtọ̀ sí ìlú rẹ̀ wọ́n máa tà á ní sí ẹ̀wò ẹgbẹ́lẹ̀ ìdánù àdìgísítì kan ọmọ gbogbo ìyá tí máa ń jọ dúró ẹ̀rù ní ìfẹ́ rà kára lásán lónìí dídàkudà ibi fẹ́ǹsà ni wọ́n fi tẹnu mí làfáà mi fi dọ́gba wú ilé ni wọ́n fi tẹnu mí ló fi dẹni tí wọ́n rí èèyàn obìnrin ni wọ́n fi tẹnu mí kódà wọ́n fi kíni wọ́n fi dátà tóbìnrin ní ìbádàlá dúró déédéé gbogbo ìyá tí bá ń jẹ ọ́ pẹ̀lú ìtọ́ bá ti jẹ ìyàwó tó ọrọ̀ ní bọ̀ mọ́kẹ́jú ẹwọ ọjọ́ tí ìyá ti ń jẹ ìlànà àtàwọn ọmọ ìlú rẹ̀ kéèyàn ní epo kọ́dẹ̀ bá ta sí international market ọ̀dẹ̀ dúró bàbá bí wọ́n bá lọ ológun ọdún ẹgbẹ́ ẹlẹ́ẹ̀keje nù ìjọ kan ló tọrọ wá dìde lónìí ó sì bá ìjọ tí Amẹ́ríkà ti sọ pé terrorist tó gbé lérí lágbáwá terrorist tó gbé lé àfa tó bá ní àmásà kìíníyà tó bá ní ìbò náírà ẹ̀sìn ìtawọ̀ ìlọ́kọ̀ obìnrin lọ́wọ́ ni pé terrorist ni ọ́ táwa di terrorist nísì ṣé gbogbo ayé ti gbà pé Amẹ́ríkà ní terrorist Amẹ́ríkà ló bà Iraq jẹ́ wọ́n gbádùn ní Iraq dùn Amẹ́ríkà ni Amẹ́ríkà ló pa Saddam Hussein ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ láyé ẹ̀sọ́ ẹ̀sẹ̀ tí Saddam Hussein ní sí ọ̀nà bí ọba yẹyẹ ẹwọ Libya tẹ́bá ti Nàìjíríà ní tẹ́bá ti dé Niger àti Niger ẹ̀bọ̀ sí Libya mọ́mọ́ Gaddafi mọ́mọ́ Gaddafi báyìí tẹ́bá dé Libya wọ́n gbádùn lùlù ni ìwọ kọ́ ọ̀tọ̀ ọmọ rẹ ọmọ iye owó skul Kwara Poly lásán tó kọ́rọ̀ ló mọ́ ọ wà lọ́dọ̀ ọmọ méjì kú aṣù ó lè jèrè wọn tó rò ti lá hypertension wọ́n bá fẹ́ fi kún tó lọ́mọ méjì nínú Ìlọrin ọdún ọkùn yóò tètè yá ni wọ́n sáfù lọ́wọ́ ló gbẹ́ mímí torí pé wọ́n sanwó skul wọ́n sanwó stẹ́ẹ̀lì ọmọ mi bẹ́ẹ̀ yàpọ̀ tìlẹ́sì tó lè gba láptọ̀pù tọkọ̀ tó ń fẹ́ lò náà ọmọ mi àmì ẹ̀bá ara dínkù wọ́n ní pléènì làwọn fi rán mo ní ọmọ gẹ́gùn pléènì ìwé náà àwọn ìfìràn máa tó mú 15,000 wá ní sì sanwó báàjì 15,000 lẹ́yìn ìgbà tí mo kó láptọ̀pù jáde ẹ̀ láfẹ́ wò ẹ̀ wà lọ́mọ méjì mẹ́ta tí ó rà fún èèyàn kan gbé mímì ní ìpínlẹ̀ àwọn adájọ́ òjì mọ́ ìrònú kankan kọ́ bàbá àwọn èèyàn ti dé yẹn gbogbo eléyìí kò wá sí ní Libya ọ̀fẹ́ ni wọ́n mọ̀ tọ́mọ rẹ ọwọ́ adágbà wọ́n sọ ìyàwó fún wọn èyí tó jọ́kọ wọ́n wá yàwó fún èyí tó jẹ́ yàwó wọ́n wọ̀kọ̀ fún wọn àfọ́n ní fúláàtì àti 505 kan wọ́n sì wá sẹ́ fún gbogbo ẹni lórí àṣìṣe bọ́ka pépà kan wọ́n gbé ní Al-Mujahid ó ní àtẹ̀gíyèrò mustahil ní Nàìjíríà ó nígbà tí Nàìjíríà rí polisi sọ owó òdòjì abẹ́rẹ́ ti abẹ́rẹ́ ẹnu mi wò nínú àwọn ọ̀dọ́ ìwò làfáàjì sọ ìgbà wọn náà lébi àlékù ó ní ìdí Nàìjíríà fi ṣe é sí ibẹ̀ yẹn pé ti yé ni ibẹ̀ yẹn owó òdòjì ìjọ àwọn ilẹ̀ ti bọ́ sínú wàhálà ni wọ́n ti gbé sọ́kọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n bá ti rówó ẹ̀ máa pé ni tẹ́ ẹ bá fi ṣe investment láti 74 ni irú lẹ́tà gbé ìka máa gbé ọmọ Nàìjíríà wà á rí náà lò ìlú tó lépo ìyẹn ti gbé wò
mọ iye tó bá sọjọ́ kó jáde ní bọ́ọ̀ fẹ́ fi ṣètò náà èyí ló dé wákàtí 5 ní Ṣàngó wákàtí 2 ni wọ́n ti pínwó ìgbà tó ní sẹ́nitọ́ erékẹ̀tò àkíṣe náà yín Ṣàngó ní òní kò sí wàhálà mọ́ kí láàrí èyí ti pínwó ẹ̀mí sí ọmọ ẹ̀ẹ́dẹ́bí ìlú ọkùnrin nígbà tí wọ́n pa ibi lọ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n yan ọmọ rẹ̀ ẹ̀sọ́ lérí tí wọ́n pa ní sítorí tiwa táyà ọmọ rẹ̀ á ní sóyè ní bàbá rẹ̀ ni supreme leader wọn àwọn náà ní president yìí àwọn náà ní prime minister àwọn tó ní supreme leader wọn lamẹ́ríkà fẹ́ parẹ́ tó lóun ní gbogbo ọ̀rọ̀ ọlọ́run dání ta ni terrorist amẹ́ríkà ní terrorist pláàni táwọn yòókù tún pláàni oní Trump gbé jáde Islam lè ṣe ìfẹsẹ̀ terrorist ẹni bá fẹ́ ṣe terrorist ní kálukú mélòó ní terrorist lè dààmú Nàìjíríà àwọn bandits àwọn kidnapper àwọn Boko Haram àbí mélòó ni wọ́n tí wọ́n dààmú ọmọ ológun Nàìjíríà àwọn ọmọ ológun ara wọn ti tara wọn nígbà táwọn tọ́ta àwọn kú ọbẹ̀ ẹ̀bẹ̀ ni wọ́n lójú tu wọn nílànà àyàwó kúnbẹ̀rẹ̀ àti ìwọ̀n ìsà ọlọ́pàá wa láti ẹ̀kọ́ láti déédéé lò sí Nàìjíríà tí Nàìjíríà fi dàrú tẹ́ ẹ bá fẹ́ kó tó áyà tí wọ́n fẹ́ káàdé yìí tá a máa ń kájọ mẹ́jọ òun ni ẹ tẹ̀lé yóò tó kí ni àkọ́kọ́ ẹ̀ á dé ẹsẹ̀ déédéé dá kí ni jẹ́sẹ̀ federal ẹ sọ fún mi kí ni jẹ́sẹ̀ federal kí ni jẹ́sẹ̀ state ìwé federal wà lọ́tọ̀ yìí kí wọ́n pe lé ní federal ṣé bákan ni wọ́n tún pè ní ọlọ́dẹ ṣe déédéé o kò sí déédéé Nàìjíríà kí ni jẹ́sẹ̀ local government ṣáàjọ́ sọmọ ìlú ni oríṣẹ́ ìtàbà máa fún wọn ní ẹwà fún wọn yóò sá iṣẹ́ lè jura wọn lọ but kìí ṣe pé kẹ́nìkan máa gba 1.2 million kẹ́nìkan máa gba 70,000 kẹ́nìṣẹ́ ìjọba làwọn jọ sí ẹwù gáàbù yẹn o àtijọ́ kàwé ni ẹ bá ní ọ̀tá pọ̀ àjọjáde kó nìyí oṣù sílé ogbé fẹ́ sàrà èmi ò rí mẹ́rin wára ọwá nìyí nínú rẹ̀ ìwọ lọ fìfẹ́ ara rẹ sí mi lẹ́nu gáàbù yẹn ti pọ̀ jù ẹ̀rọ bá ti sẹ̀sẹ̀ fún ọ̀ ní sí gba bóyá 20 million per month ọmọ ìjẹ́rẹ́ ti sẹ́ federal látó 2 million federal kẹ́rẹ́ ni o ṣe déédéé gáàpù yóò gbọ́dọ̀ tó bá wọn ẹ̀mọ tí sẹ́nitọ̀ kọ̀ọ̀kan gbà lóṣù ni ó yá 30 something million ẹwà ni wọ́n ní para wọn ìwọ sì gbájú 33,000 lọ gọ́fìmẹ̀ntì fẹ́ lómi ní 30 something thousand ọ̀fọ̀ owó epo 1,000 kẹ́lẹ́ kan lọ́dá àbí owó òṣìṣẹ́ ó sì change ẹ̀sọ̀ bẹ́ẹ̀ tí fẹ́ sọ fáìfù tí a bá dáni tó jẹ́ civil servant tó bá kọ́lé ẹlẹ́bí gbé bọ́lọ́ jùlọ ẹ̀kẹ́ gbé ní ìrọ́lọ́gbà ló ṣe lórí kọ́lé tó bá lọ́mọ méjì tó ń skúl ẹ̀kẹ́ gbé ní ọlọ́dẹ ẹ̀sẹ̀ déédé wọ́n ẹ̀sẹ̀ dáadáa àṣẹ dáadáa o lọ́dà fẹ́ òṣè dáadáa sọmọ kí wọ́n bá fọ́ òjì kú dànù ẹlòmí ìyẹjú ọ̀rọ̀ tí ó mọ̀ àwọn àfáà mi ti jẹ́ àfáà rẹ̀ wí méjì ní ń dá ìbéèrè bá sí ọlọ́run kọ́dà fi ní jìyàn ta lọ́dọ̀ ṣẹ̀wọ̀n wọ́n bínú lágbájá kí ní bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n bínú iná fi bínú rẹ̀ ó lé ní méjì ní tí ọ̀pẹ́ kéwú tó àfáà rẹ̀ pàápàá má tó ní dágbàgbà bí tí ń sọ ìyàtẹ́gùn gbé ìkọ̀ ní kéwú ọdún mẹ́wàá kí ní bẹ̀rẹ̀ tẹ́ fi bínú ọ̀fẹ́ pa àfáà rẹ̀ tí wọ́n lọ fẹ́ gbá àbí wọn kọ́ èyàn fẹ́ bọ́ nísìnyí wọn láwọn fẹ́ parí ìjà ń ṣe parí tó fàyè lẹ̀ fún bó ti sọ́dá aládùn ara ọdọ̀ jòkó sójú kan tó wá láwọn fẹ́ parí rẹ̀ fàyè lẹ̀ wọ́n ìjà ìṣèlú gbòòrò ọlọ́ni gbogbo ẹni wọ́n bá súnmọ́ iye ẹjọ́ bẹ́nẹ́fìtì láàrin yìí ọlọ́run ò lè ṣe wá bákan náà wọ́n ní láàrin jùlọ ọjọ́ bẹ́nẹ́fìtì wúlò fún ibọ́ ọlọ́run ló ní káwọn kan wúlò fún wọn náà òye ní adìl fàṣà ìwọlẹ̀ mọ̀ká ọlọ́ni ẹ má wù àbàjẹ́ má ìwà tọ́ka kọ́ ẹ má wù má wà fà wà dọ́dọ́ ti torí owó ọwá kórì tọlọ́pàá àwọn olùgbé yẹn ogún ọmọ fẹ́ lu ọmọ kí ló ń wá owó ọwà ní tó ta ni ó ní tó mẹ́sì òsì mẹ́ tí ń gbá bọ́ọ̀lù kọ́kọ́ gba ara lẹ́yìn kalẹ̀ kó lù wọ́n ò lè lówó tó ọ̀sán kò sí ilẹ̀ kọ́ máa lù yìí níjọ́ lọ bẹ́ẹ̀ lọ́mọ tí ń tàbí ọwọ́ tàtẹ́lẹ̀ nígbà tó lọ́n pé wọ́n máa ń ṣeré ipá débi ọ̀la ṣé tó jẹ́ tó mú tó fi rán ma wọ́n tọ́ lọ́run ló ṣe fún ọ kò ní gbàgbé rẹ̀ mìíràn wọ́n fẹ́ dán lọ́nà ògìgì ni yẹni á ní fàṣà ìwọ̀n mú bíà ọlọ́ni máa ń dá àti ilẹ̀ àlàlá ìrìsíkú wa kò sẹ́ni tí wọ́n dá tì ní fún ní tó nídìí ẹni wọ́n bá tó rí jẹ sọ́kùn ẹ̀rẹ́ tó bẹ̀ ó lè bọ́ra rẹ níjọ́ tó ti níyàwó kó ríra rẹ bọ́ o sì níyàwó tá a sí rẹ̀ kó ọlọ́ni tẹ̀lé á ní fàṣà ìwọ̀n mú wọn báàgì mọ́ sọ́tẹ̀ ọlọ́ni yà ìṣògbọ́n la alẹ́ kò tẹ̀sán á sì wá sí fún yín ní bọ́yẹ̀ ọlọ́dẹ gbọ́ jẹ́mi náà gbọ́ má jẹ́ wí lásán jẹ́mi náà lè wúlò jíwọ́ náà lè wúlò Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan